This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Bàbá Adebayo tún ti mú àwọn ìran tó lágbára wá o nípa ìjọ CAC kákàkiri gbogbo àgbáyé. Wọ́n ní aago ńlá kan máa dún láti ọ̀run. Wọ́n ní tí aago yìí bá dún, ó máa produce àwọn youth CAC míì tó yàtọ̀ sí àwọn CAC tí àwọn bàbá wa yìí tí ó ti ń lọ. Wọ́n ní tí aago yìí bá dún, ìpè ńlá ni o. Ẹ̀kẹ́dẹ̀ máa wò bàbá Nasri ojoojúmọ́ ni bàbá yìí máa ń sọ pé òun rí báyìí báyìí nípa ìjọ CAC, òun rí báyìí báyìí nípa ìjọ CAC. Ìyẹn túmọ̀ sí pé ìkọ̀ọ̀kan náà ni ẹ̀mí Ọlọ́run, torí tí bàbá yẹn bá ń rí wọn ọjọ́ ṣe sin papọ̀. Bẹ́ẹ̀ ni bàbá yìí náà rí ìran yìí. Wọ́n dẹ̀ tún ní òjíṣẹ́ Ọlọ́run ńlá kan nínú CAC. Wọ́n ní Ọlọ́run máa pè sọ́dọ̀ o nítorí pé àwọn agbára ẹ̀mí òkùnkùn tó ń lò, wọ́n ní kọ́pù ẹ̀ ti fúl báyìí. Wọ́n ní bó ṣe fúl yìí o, wọ́n ló máa kúkú ẹ̀sìn ni o, ikú ẹ̀sìn yìí ó máa lágbára gan. Wọ́n ní eléyìí ní ṣe pẹ̀lú pásítọ̀ yẹn wà ní àárín Lagos State, Ondo State àti Ọ̀yọ́ State. Ẹ̀rẹ̀ kí bàbá Adébáyọ̀ bá sọ̀rọ̀ tí ò bá ṣe lẹ́sẹ̀kẹsẹ̀, torí ẹ̀nà ṣe máa ní ẹ̀ máa kọ ìran yìí lẹ̀, ẹ̀ máa kọ ìran yìí lẹ̀, because ìran òun ṣe wait and get. Wọ́n lè sọ ọ́ sí kó jẹ́ in some future, but ẹ̀ máa kọ́ lẹ̀ torí bàbá Nasri náà gbà tán jíṣẹ́ last year tán ní àwọn alàgbà ìjọ oríṣiríṣi mo máa ṣe ẹ̀sìn kákàkiri aṣáájú gbogbo ẹ̀ lórí ayélujára. Ẹ̀já àjọ fìdílé nǹkan wá nǹkan fìdílé, ẹ̀já àjọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àsọtẹ́lẹ̀ láì lẹ́nu bàbá Adébáyọ̀. The church filled with the Holy Spirit in this nation. Ìjọ yìí máa ń gbàdúrà gan. This church normally pray a lot. Èyí tí àwa tinú rẹ̀ dìde tí májẹ̀mú rẹ̀ ń ṣe lára wa. Which we sprang out from there, and the covenant is working in our lives. Generally wọ́n ń pè ìjọ yẹn ní ìjọ apostoli. They call the church Christ Apostolic Church. Àti apostoli 1. Àti apá kìíní o. Àti apostoli 2. Àti apá kejì o. Aago ńlá kan fẹ́ dún láti ọ̀run. There is a big bell that is going to ring from heaven. Nínú ìjọ tí à ń sọ yìí. This church that we are talking about. Gbogbo ìjọ apostoli ayé. All the apostolic church in the world. Aago ńlá kan. There is a big bell. Ọwọ́ Ọlọ́run ni aago yìí ti fẹ́ dún. This bell is going to ring from the hand of God. Yóò dún nínú ìjọ apostoli. It's going to ring in Christ Apostolic Church. Ṣé tí aago yìí bá dún? Once this bell rings, Àti apostoli 1 àti apostoli 2. both all groups, Àti apostoli 3. all groups concerned, Gbogbo àwọn tẹ́ ń gbóhùn ẹ̀ nísinsìnyí ẹ̀ ò ní gbọ́mọ́. that you are hearing their voice then or now, you will not hear it anymore. Aago yìí máa produce àwọn ọ̀dọ́ apostoli. This bell is going to produce the apostolic youth. Èdè tí wọ́n máa yàtọ̀ sí èdè tí àwa ń sọ yìí. Their own language will be different from what we are saying. Kí ni ìtì fẹ́ ṣẹlẹ̀ o? It's about to happen. Olúwa ní ọmọ mi. The Lord said, my son, Èmi silent àwọn tó wà ní gbogbo apostoli báyìí. I'm going to silence everyone that you are hearing their voice in Christ Apostolic Church. Ní Christ o. Tó mọ̀ pé apostoli ni. Apostolic Church in general. The gospel apostoli ni. Apostolic Church in general. The Christ apostolic church apostoli ni. Yes, sir. Olúwa ní. The Lord said, Aago yìí yóò dún. this bell is going to ring, Yóò sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì òkùnkùn ṣẹ̀sín. and it will make a lot of prophet of darkness to be disgraced. Olúwa lóun ti bọ́ aṣọ kúrò lára wọn. The Lord said, he has removed his covering, his garment on them. Ẹ̀kọ́lẹ̀. They are now been naked. Ọlọ́run sọ mi pé. God told me that Òun ní ìjọ yẹn fi ṣe ní ìgbà ìkẹyìn tí a wà he has that church for a purpose at this end time. Ẹ kọjá lọ bẹ́ẹ̀. That one passed by. Praise the Lord. Hallelujah. Ẹ kí hallelujah dáadáa. Hallelujah. Wòlíì kan máa kú ikú ẹ̀sín. A prophet would die a disgraceful death. Mo rí ìfarahàn yìí. I'm seeing this manifestation. Ọ̀yọ́ State, Lagos State, Ondo State, ikú ẹ̀sín. Between Lagos, Oyo State towards Ondo State. A disgraceful death. Olúwa ní májẹ̀mú tó gbà lọ́wọ́ òkùnkùn ti end. Májẹ̀mú yẹn sì fẹ́ fi ṣẹ̀sín. The Lord said the covenant he got from the powers of darkness has expired and they want to disgrace him. Ẹ̀kọ́lẹ̀ o. Write it down. Ẹ̀kọ́lẹ̀.
Write it down. Praise the Lord. Hallelujah. Ọlọ́run fẹ́ jẹ́rìí ara ẹ̀ lórí àwọn alágbára tó ń pera wọn God alágbára. wants to prove himself over those that are calling themselves the powerful one. Àwọn ìṣẹ̀lẹ̀ kan tó mighty ó máa ṣẹlẹ̀ kọ́dún yìí tó parí. Great incidents are going to happen before this year runs to an end. Olúwa sọ fún mi pé kẹ́yìn àyànfẹ́ máa wá ojú òun lákòókò. For the Lord said that you, beloved, we should seek his face this time around. Olúwa ní kẹ́yìn àyànfẹ́ máa wá ojú òun. That beloved should seek his face this time around. Sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́. Tell someone by your side. Wàá prophesy sí ayé ẹ̀. You prophesy into the person's life. Bó tilẹ̀ ṣe wù kó rí. No matter how it looks like, Ó máa rí Ọlọ́run. you are going to see God. Ó sọ fẹ́ni kankan tàbí. You do not tell anyone. No matter how bad it looks like, you are going to see God.